kí ni ohun rere kan tí Gani ti ṣe fún ìran Yorùbá? Kí ni àrítọ́kasí kan tí a lè sọ pé Gani qualify to be a chief security of the Yorùbá land? Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin àgbààgbà wa, ẹ gbọ́ kí ni oore kan pàtó tí Baba Gani Adams tí wọ́n ṣe fún àwa ìran ilẹ̀ Yorùbá. Ẹ jọ ṣé bí wọ́n ṣe ń pààyàn lọ́tún lọ́sì. Ẹ gbọ́ ṣé Baba Gani Adams jáde pé òun tiẹ̀ fẹ́ lọ fèsì wọn àbóhun tiẹ̀. Àbọ̀jọ́ tí Baba Gani Adams, ẹ jẹ́ ká wo kí ní ọ̀rọ̀ yìí dáadáa. Ọjọ́ tí Baba Gani Adams ti joyè, ọjọ́ wo náà làwọn mú olè jáde rí? Ọjọ́ wo ni Baba Gani Adams ní àwọn ibi tán ti ń jalè lélẹ̀ wọ́n mú àbá àwọn Fúlàní kan tiẹ̀ gbá kan mú lára wọn láti ìgbà tí Baba Gani Adams tán ti ń ṣe kíni tí wọ́n ti ń jẹ oyè yìí tán láwọn Baba Gani Adams àwọn olórí security ilẹ̀ Yorùbá. Ẹjọ́ kí nípa tí wọ́n kó gangan fún ìran Yorùbá? Kí ni ẹjọ́ wọ́n pààyàn lọ́tún wọ́n pààyàn lọ́sì? Ẹjọ́ sí Baba Gani Adams wọ́n ti mú Fúlàní kan rí, wọ́n ti gbé Fúlàní kan jáde pé àwọn mọ̀ mú Fúlàní kan níbi tí wọ́n ti lọ pààyàn mọ́lẹ̀. Ẹ wo ẹ wá gbọ́n kan tó àbí Èkìtì èyí tí wọ́n sọ ní fídíò yìí. This the same ọmọ Adéyẹmọ ló gba lọ́ọ̀yà tó sanwó lọ́ọ̀yà. Àwọn rẹ́kọ̀dù ni o. Tí a dẹ̀ pé ìkan nínú àwọn ọmọ Gani tó sọ pé ẹ sọ pé Sunday Igboho ló ṣe lè fún yín. Tí àwọn bá dá ọ̀ràn kékeré lásán, even kí Gani mọ̀ pé kì í ṣe àwọn ló dá ọ̀ràn yẹn, yọ ayọ̀ òun ni. Ká má wá sọ wípé àwọn ọba tó ń pe Sunday Igboho nǹkan báyìí ń ṣẹlẹ̀ ní ìlú wa, nǹkan báyìí ń ṣẹlẹ̀ ní ìlú wa, nǹkan báyìí ń ṣẹlẹ̀ ní ìlú wa. Ìbàràpá Ìgàngán tí Sunday ọmọ Adéyẹmọ lọ, àwọn ará Ìbàràpá kọ́ ló pe o, òun ló pe ara ẹ̀ torí ó rí i pé ojúṣe òun ni. Ẹ ṣe bàbá mi màmá mi Kẹ́hìndé Victoria Àfọlábí, àwọn ti fòtì fún Sunday Igboho, ẹ má bá mi dìbò. Ta ni iṣẹ́ náà tọ́ sí? Ókè àwọn ọba ìlú ti sọ̀rọ̀ pé Sunday Igboho làwọn fẹ́ fún iṣẹ́ ààbò fún ìran kóòtù òjíire. Torí bàbá kan bá mi sọ̀rọ̀ lénìí, èmi ni mo rò pé mo mọ Gani, ó tún mọ Gani jù mí lọ, ó tún pẹ́tẹ́pẹ́tẹ́pẹ́tẹ́. Ó ní bàbá Èkìtì, Gani ò ní kankan ṣe sẹ́ẹ̀. Tó bá mọ̀ pé orú situation tí Yorùbá wà yá, Yorùbá máa wà lórí situation yẹn, pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yẹ kò ní gbà. Even kò ní sọ pé òun fẹ́ jẹ OPC leader. Bàbá yẹn láwọn wà lára àwọn OPC leaders tó support Gani tán fi fight OPC tí bàbá fẹ́ di fáṣe nígbà tó wọ́n pín. Àmọ́ wá ní bàbá yẹn náà wà lára àwọn tó ń ṣe ìjàgbara fún ìran Yorùbá. Ó ní kọ́lọ̀ ń dáríjì èèyàn ni, ìyẹn ń ṣe ìjàgbara Yorùbá dojú ìjà kọ ara wọn ni. Pé àwọn fẹ́ mọ ọ̀gá, èmi lọ̀gá ìwọ kọ́ lọ̀gá. Màmá mi ọmọ Ọbásanjọ́ á dára fún yín, ojú òní tì yín, ẹ kú ọjọ́ mẹ́ta mà. Ẹ máa bá mi fóòtì o. Torí àwọn ọba yẹn, àwọn kábíyèsí sì ń pè mí pé ìtàláàfin Ọ̀yọ́ sọ bóyá fún Ọ̀yọ́ nìkan làwọn ọmọ ogun 5 million ti máa ṣiṣẹ́. Ṣé mo pé èmi sọ lẹ́ẹ̀kan ní ọwọ́ àárọ̀ pé kí ọ̀rọ̀ Yorùbá má bàa di pé à ń gbin ọkà àwa fọmọ àparò sábẹ́, Ọlọ́run má jẹ́ kéèyàn ó ṣàṣedànù. Bàbá yẹn wá sọ fún mi wípé ọ̀rọ̀ wa dàbí ẹni tó fẹ́ tọ́jú owó tó mú olè dání ni. Tí wọ́n bá lè gbéṣẹ́ yẹn fún Gani pé because bàbá yẹn sọ lóhùn ò traces ọmọ ọkọ kankan nínú Gani. Mo wá ní ha, ó ní kí n lọ wo ohun tó ń ṣẹlẹ̀ ní Ondo State. Ọmọ kan jáde láti Ọ̀wọ̀, ó ń ṣiṣẹ́ ní Ọ̀wọ̀, ó ń lọ sí Àbújá, is from Arigidi, Àkókó nílùú tí Gani. Bàbá yẹn ní ìlú tí Gani tó sọ wípé òun ti wá, wọ́n gbé ọmọ yẹn. Ó ní ikọ́ lásán Gani òwú. Mo ní bẹ́ẹ̀ ni sà. Ó ní bàbá Èkìtì, mo tún fẹ́ rán ẹ létí the massacre tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀. Ipa wo ni Gani kó? Mo ní kò kópa kankan. Ó ní mo lè sọ ipa tí
Ìgbòho kó. Ìgbòho dẹ̀ ní access láti wálé ńgbà yẹn lọ. I was one of those people tí Ìgbòho pè, but mi ò jẹ́ kí mi ò sọ fún bàbá yẹn pé mo wà lára àwọn tí Ìgbòho pè pé ó yá gba Ọ̀wọ̀, ẹ máa gba Ọ̀wọ̀ lọ bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ yẹ ó yá. A bẹ̀rẹ̀ sí pé àwọn tó wà lọ́wọ́ àtàwọn ọmọ Oǹdó yá Ìgbòho ti ní ká lọ bẹ̀, Ìgbòho ti ní ká lọ bẹ̀, because he did not have access. Buhari ti ṣe mọ́lé ńgbà yẹn, ó ti ṣe mọ́ Kútọ́nù. Ó ní kí ni Gani ṣe state títí ẹni, mo ní kò ṣe nǹkan kan sá. Ó ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí à ń gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Àkúrẹ́, the state capital of Ondo state, tí Gani ń claim pé ọmọ Ondo lòun. Ó ní ṣé ó ti lọ sí Àkúrẹ́, àwọn ará bíbẹ̀ wọ odidi ọba síta tọ́dẹ̀ pa ọba yẹ. Ó ní ṣé ó ti lọ sí Àkúrẹ́, mo ní rárá sá àárí, ó lè dọ́gbọ́n lọ o àárí. Bàbá yẹn ni kí iye tara mi mọ́ pé èmi náà ni mo máa sọ pé wọ́n ń tẹ ìwọ náà tó ń tẹ̀ là ní state tó ti wá. Sunday Ìgbòho lóòótọ́ àti Ìbàràpá àti Ìgbòho ọmọ ìyá ni wọ́n, but Ìgbòho ni Sunday Ìgbòho ti jáde wá, ọmọ Ìgbòho ni, ṣùgbọ́n ó rí àwọn Ìbàràpá àti Ìgàngán gẹ́gẹ́ bí ọmọ ìyá òun, gẹ́gẹ́ bí a ní ìlà tí ń bẹ lẹ́ẹ̀kẹ́ òun ní bẹ lẹ́ẹ̀kẹ́ títí wọn. Nígbà tó gbọ́ wípé àwọn Fúlàní wọ́n ṣe orí burúkú bẹ́ẹ̀, ó yá lúbẹ̀, ó gbàbẹ̀ lọ. Ó ní Àkúrẹ́ lọ tó sọ pé state capital mi, state mi náà ti ń pààyàn bẹ́ẹ̀ nípa ẹran yìí. Wọ́n wà á ṣe Òbòkun Olókun festival. Ìyẹn ni ò jẹ́ kí Gani Adams ó ráyè. Ṣé mọ̀ pé ẹ̀bùn ní gbogbo nǹkan tẹ́nìyàn bá dẹ̀ lẹ́bùn. Orí èmi báyìí tí n bá rí ọ̀rọ̀ tí n bá sọ, ara mi ò ní balẹ̀. Tí Gani bá dẹ̀ ń rí festival tí ò bá lọ, kò ní nísinmi nínú ọkàn ẹ̀. Ogun pé à ń ṣèfò láìpẹ́ èèyàn kò kàn, but it can cause commotion in Yorùbá land. Arrange to destroy the career of Baba Fẹ́mi Fáṣẹ̀hùn, pé ṣùgbọ́n kò rí òtòdú ọ̀rọ̀ padà, ó padà farahàn, ṣùgbọ́n he destroy the career of OPC, ògo tó yẹ kí OPC máa lò lọ́wọ́. Ọ̀rọ̀ tí bàbá yẹn sọ mi ò fẹ́ sọ síta, torí mo yìí rí àwọn ọba kọ̀ọ̀kan tó yìí wà lẹ́yìn ẹ̀, but àwọn ọba jẹ̀kúrújẹ̀kọ́ náà ni. Gbogbo eléyìí tá ṣẹ̀ṣẹ̀ ṣe lénìí, àwọn bàbá àtàná ti rí vision yẹn, mo ti sọ ní náà dáadáa pé ìjọ kan ń bọ̀ tí àwọn Fúlàní yóò gbé ogun dé tí wọ́n máa ń pa ọmọ Yorùbá bí ẹni pẹran, pé ọjọ́ ń bọ̀, àwọn bàbá yẹn ti rí vision yẹn tí ọjọ́ ń bọ̀ tí àwọn ará bíbá yóò gbógun dé, pé tọ́mọ lùlù pé kí Yorùbá ó kú, kí Yorùbá ó kú, pé that is why táwọn bàbá yẹn fi gbé OPC lẹ̀, pé bọ̀ tó ṣe ni láàánú. The majority of the Yorùbás, àwa ò rí vision yẹn. That is why we fail to follow that vision. Tó bá yẹ pé àwa náà rí vision yẹn ni, we will be able to defend that vision. Ẹ káàbọ̀. Yes ma. So we will be able to defend that vision. Nígbà tó ń gbé gbèsè àti bà OPC jẹ́, àwa Yorùbá tó kù alẹ́ sọ wípé no, ilé agbára wa lélẹ́yìí má bàjẹ́. Nígbà tó sọ pé Baba Fẹ́mi Fáṣẹ̀hùn fi OPC ń ṣe òṣèlú, àwọn ọba ilẹ̀ Yorùbá okay, let us ṣe investigation whether it is true or na fake, but we fail. A mọ̀ pé ògo Yorùbá kan ní Gani fẹ́ sọnù, pé he want to destroy iṣẹ́ gidi tó jẹ́ pé ohun tó máa wúlò fún wa lọ́jọ́ ọ̀la. Bí ọmọ tán ní kó kàwé ní kó re sùkúù, mo ṣe máa ń sọ lọ́dọ̀ wa ní ìwọ ọmọdé lọ sùkúù,
kò mọ̀ pé ìyà ọjọ́ ọ̀la kó má bàa ṣerú ẹgbẹ́. Ó yàtọ̀ sọ́mọ tó jẹ́ pé ìyá àti bàbá ẹ̀ ò ní owó tán máa fi tọ́, ṣùgbọ́n ilé ìtàn ní owó tán náà fi tọ́. Ìwọ ọmọdé lọ sùkúù sẹ́ lọ kọ́ṣẹ́, á kó aṣọ sùkúù wọ̀ nílé, tó bá dé tà á bọ́ á gbàbò míì lọ. Ó rò pé tó ń ṣe tó dáa ni, kò mọ̀ pé ẹkún ọjọ́ ọ̀la ni. Náà fi sọ pé ikú ń jọ̀kẹ̀dẹ̀, ikú ń rèdí, ikú ò mọ̀ pé ohun tó dùn nípa ni. Àdá ń bàkọ̀jẹ́, inú àdá ń dùn. Àdá ò mọ̀ wípé ilé àwọ̀sùn òun ló ń bàjẹ́. Tó bá jẹ́ pé àwa mọ̀ ń gbà yẹn lọ́hùn pé irú ohun tó ń ṣẹlẹ̀ yìí, káwa náà ti ní ojú inú bí àwọn bàbá ìjọ wọn àná ṣe ní ojú inú. We will not allow Gani to destroy OPC. The majority of us did not know pé OPC property wa ni. Ẹ jẹ́ ń gbé kọ́ iná mọ̀ bọ̀. Hello. Yes sir. Yes. Mo ń ṣe program lọ́wọ́ lórí TikTok lórí YouTube ni. Mo á pè yín padà, mo wà lórí program, máa pè yín padà. Máa pè yín padà, mo wà lórí program now. Tó bá jẹ́ pé a mọ̀ ń gbà yẹn ní sà pé n tó máa wúlò fún ọjọ́ ọ̀la Yorùbá ni, we will not allow you to destroy the OPC. Torí àwọn tó ń bá wa fà lẹ́nu tìrí wa tán pé kò sí nǹkan kan tí Yorùbá fẹ́ yìí tì. Lẹ́yìn ká pọ̀ ọlọ́pàá ẹgbàá wa o, lára àwọn ọlọ́pàá tẹ́ fẹ́ pé Boko Haram ń bẹ lára wọn. Ẹ bá wa pé àmì o, lára àwọn àmì tó fẹ́ pé Boko Haram ń bẹ lára wọn. Nígbà tán pa àwọn ọba mẹ́ta lẹ́kìtì níbẹ̀ yìí, our governor run to Abuja pé kán fún wọn ní sójà. Wọ́n kó sójà ṣe 10,000 àbí sójà 100 náà kó wá. Boko Haram ni wọ́n. Àwa tó kòròkò dókòrókòdo. Torí pé ohun tó yẹ kí Yorùbá fi ṣe agbára Gani ti bàjẹ́. Àwa ó wá di versions. Òun dẹ̀ mọ̀ bó ṣe ń rojọ́ mọ́ àyàn, bó ṣe ń rojọ́ pààyàn. Abẹ́rẹ́ ti gbàgbé ohun tó sọ lórí brọ́dà mi, bàbá mi heritage ni. Pé tí ẹgbẹ́ kan bá ń ṣe tó bá ń dára ní ilẹ̀ Yorùbá, tẹ́gbẹ́ kan bá ń gbòòrò ní ilẹ̀ Yorùbá, tó bá ti tún pẹ́ ọwọ́ Bọ́lá Ahmed Tinubu wà ń bẹ̀. Pé ẹgbẹ́ tó bá máa ṣe Yorùbá lóore, ẹgbẹ́ tí Yorùbá máa fẹ̀yìntì pé àwọn lélẹ́yìí, ní gẹ́rẹ́ tí Bọ́lá Ahmed bá ti náwó sí, ó máa tú ẹgbẹ́ yẹn ni. Òun ò wá sọ wípé ẹgbẹ́ tó yẹ kó dúró gẹ́gẹ́ bí ìjàngbara fún ìran Yorùbá òun ló ń tú, òun ló ń bàjẹ́. Ẹgbẹ́ tó yẹ kó dúró fún ìjàngbara ìran Yorùbá, ó wá di ẹgbẹ́ tó fi ń gba fẹ́ǹdì ara wọn, tó fi ń gba ìyàwó ara wọn. Ó wá di ẹgbẹ́ tí wọ́n fi ń ṣọ́ géètì kiri, tí wọ́n fi ń ṣí géètì kiri. Let us be sincere. Ta ni iṣẹ́ náà tọ́ sí? À ń dìbò lọ́wọ́ ni o. Mò ń sọ rẹ́kọ̀dù àwọn méjèèjì papọ̀. Mo dẹ̀ fẹ́ kí ọmọ Yorùbá ó dìbò pẹ̀lú ẹ̀rí ọkàn wọn. Ẹni ilẹ̀ Yorùbá bá máa gbè tó mọ̀ wípé wọn ní jayé ọmọ tòun mọ́lú, pé nígbà tí Yorùbá bá bọ́ ta ní orílẹ̀-èdè wa, torí ní tó máa ṣẹlẹ̀ gbẹ̀yìn nìyẹn. Ẹ má já tara wa jẹ. We are going. Ọjọ́ la mọ̀, ṣùgbọ́n ẹja kọ́kọ́ gbára wa ná lọ́wọ́ àwọn ìgbèkùn tó yí wa káàkiri, tó ń pa wá bí ẹni pẹran. Ẹni bá mọ̀ wípé òun ọmọ tòun ò ní ṣerú ẹgbẹ́, kò ní dìbò yẹ ní alágàbàǹgebè. Òun mọ̀mọ́ ṣe ń rojọ́ pààyàn. Ẹgbẹ́ tẹ́ bá ti rí tó bá ti tú nílẹ̀ Yorùbá, ọwọ́ Bọ́lá Ahmed Tinubu wà ń bẹ̀. Orí prógámù bàbá wa heritage ló ti sọ nígbà tí ìyá wa Àbíkẹ́ communication Erelu
tó interview ẹ̀ ṣùgbọ́n òun ò sọ wípé òun náà lòun scatter OPC tó yẹ kó jẹ́ engine room wa kó yẹ kó jẹ́ strong room wa kó yẹ kó jẹ́ ilé agbára wa pé nígbà káwọn Fúlàní dé tán bẹ̀rẹ̀ sí ń pa ìran Yorùbá kò dìgbà pàṣẹ pé a fẹ́ dá ìlú ẹkùn lẹ̀ ó yá ẹ̀yin bọ̀ṣẹ́ dìde ní in one voice ó yá àwọn bàbá yẹn dẹ̀ ti pín OPC káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ṣùgbọ́n nítorí pé ẹ̀jẹ̀ ọmọdé nígbà tó bá ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ nàdẹ́kò tó sọ̀rọ̀ pé àwọn jọ jàjà nàdẹ́kò ni àwọn màmá ní ẹyọ ẹjọ́ orí ẹ̀ kúrò òkè lólókùn ní ọjọ́ orí Gani àwọn olóṣèlú wọn a máa dín ọjọ́ orí wọn kù ṣùgbọ́n Gani fi kún ọjọ́ orí títí ẹ̀ ní. Let us say the truth. Ṣùgbọ́n èèyàn kan dìde ẹ jẹ́ kí n tún fún yín nesco kan kí n ṣòfowó kan fún yín. Bàbá Ládọjà pé Sunday Igboho ṣé àkáǹtì ẹni ká kọ́kọ́ ṣiṣẹ́ lórí ẹ̀ ni àbí security tó ló fẹ́ ṣe wọ́n ní bàbá security yẹn ni kẹ́ jẹ́ ká kọ́kọ́ ṣiṣẹ́ lórí ẹ̀ ṣebí ebi ò pa òun ebi ò pa ìyàwó ebi ò pa ọmọ òun ti lè rìn káàkiri àwọn ọ̀rẹ́ nǹkan kan ń fún un ní nǹkan ṣùgbọ́n tẹ́ẹ̀mí bá ti bọ́sà kò sí táwọn lè ṣe sí àwọn tó ń gbé ọmọ Yorùbá tán bèrè 50 million 500 million ẹ wo ohun tí bàbá odidi ọba yẹn sọ ní Kogi pé wọ́n gbé àwọn ìdílé kan wọ́n ní ká lọ mú 500 million wá. Ìgbòho wá sọ fún kábíyèsí Olúbàdàn pé bàbá ààbò ilẹ̀ Yorùbá yẹn ní ká jẹ́ ká kọ́kọ́ mú ojú tó ná tí tẹ́ ẹ bá ṣí àkáǹtì òun àti fámílì òun àtàwọn èèyàn ní ọ̀jẹ̀ ìgbádùn ẹ̀ ṣùgbọ́n ohun tó jẹ́ pé gbogbo ilẹ̀ Yorùbá ló kọ́kọ́ máa jẹ ìgbádùn ẹ̀ ní ká jẹ́ ká kọ́kọ́ ṣe. Ó yàtọ̀ sẹ́ni tó sọ wípé tó wò bá rí 20 billion iṣẹ́ ò lè ṣe. Ẹ máa bá mi fóòtì ẹ fóòtì ẹ bá mi pín ta ni iṣẹ́ náà tọ́ sí ta ni a lè gbẹ́kẹ̀lé òru ṣe ń dè tó jẹ́ pé a lè sọ pé we don't have problem ìrù ẹkùn ń bẹ níta ká sùn ká falala OPC Gani ń bẹ níta ká sùn ká falala tá a máa dárúkọ ìrù ẹkùn mo ti dárúkọ àwọn Àgbẹ̀kọ̀yà sí mo ti dárúkọ àwọn ọ̀tà sí mo ti dárúkọ àwọn fijilantẹ sí mo ti dárúkọ àwọn New Era sí OPC New Era mo ti dárúkọ àwọn bàbá ti Frederick Fashion sí mo ti dárúkọ Reform sí torí àwọn yẹn dúró ní dúró ọmọ ọkọ fún ìran Yorùbá pé ẹ̀mí Yorùbá jẹ wọ́n lógún àwọn ò torí nǹkan máa jẹ kán sọ ìran Yorùbá di ìjẹ fún kọ̀lọ̀kọ̀lọ̀ mo ní ẹ máa wá fún mi ẹ máa wá fún mi. In Ondo State, most especially the Akures, àwọn ará bíbá yóò jẹ́ kán ní ìfọ̀kànbalẹ̀ ńbẹ̀ nítorí fojú wọn dí lọ́wọ́ ní state tó ń claim pé state òun ni ẹja bíra wa léèrè pé ìgbésẹ̀ wo ló gbé mo ní gbà títọ̀ wọ̀ gan ṣẹlẹ̀ àárí ẹni tó ń jí Àjíkẹ́ Gani so gbogbo ẹ̀yin tẹ́ ń sọ wípé Ìgbòho ó ti lọ bribe àwọn ọba ní ó ti lọ àwọn ọba yẹn ti lọ bribe ní ó ti lọ bribe àwọn ṣé Sunday Igboho bribe ọ̀rọ̀ kábíyèsí Ọ̀nìrìṣà ni ṣé Sunday Igboho bribe gbogbo àwọn ọba Kogi tó jáde síta yẹ àwọn ọba Ògùn ìyá wa kan wà ní Òkúnlá ní Mádámù Ìbíkẹ́mi tí ò ní kú kékeré tá gèrè ọmọ ẹ̀ tí ìgbóná ò ní wọlé ẹ̀ tó gbó ó di òun àti ìyá mi ẹni Ọbáfẹ́mi wọ́n gbé ẹrù Kogiru ìyá yẹ wá láti London because of pé Sunday Igboho fẹ́ lọ sí Kogi pé àwọn èèyàn òun ní pé tó ń bá wà lọ́dọ̀ tó bá gbọ́ pé kankan ṣẹlẹ̀ ní Òkúnlàndí báyìí pé bàbá Èkìtì odidi ọ̀sẹ̀ kan ara wọn ò balẹ̀ ìyá ìdí kan ló ní Sunday Igboho ló máa kọ́kọ́ sunú ilé yẹ àwọn ọmọ ìwà la fi ń mọ ọmọ ọkọ ṣe tán dúró nídúró pé ìran wọn ò gbẹdọ̀ kú ikú ẹlẹ́yà
tó ń dúró nídúró pé no àjòjì ò gbẹ́dọ̀ gba ilẹ̀ bàbá. Àkúrẹ́ that belong to Gani Adams ní state yẹ state tó ń claim bó tẹ̀ jẹ́ pé àwa mọ̀ pọ́ ọmọ tápà ni yóò bá ti gbàgbàkúgbà oh my God. This is first Ààrẹ Ọ̀nà Kakanfò tí Ọ̀yọ́ jẹ́ tó náà ní ọ̀túnba tó ní ọ̀tún Ààrẹ Ọ̀nà Kakanfò òsì Ààrẹ Ọ̀nà Kakanfò bọ̀rọ̀ kìíní Ààrẹ Ọ̀nà Kakanfò akọgunkunrin Ààrẹ Ọ̀nà Kakanfò. Let us say the truth. Yorùbá tó sọ wípé ìgbà ìpọ́njú là ń mọ̀ rẹ́ ṣé Yorùbá parọ́ ni wọ́n ń pààyàn ní state ẹ̀ àwọn Àkúrẹ́ ń pariwo síta pé ẹ gbà wá o gbogbo àwọn ìgbèríko tó wà l'Ákúrẹ́ ń pariwo pé ẹ gbà wá o àwọn Àkókó náà sọ wípé àwọn wọ̀nyí àwọn ò rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ṣẹlẹ̀ sí wọn rí. But this man did not show up. Ẹ káàbọ̀ ìyá mi àbá máa pààyàn lọ lẹ́gbẹ̀ẹ́ kò kàn ṣé irú ẹni yẹn ló tọ́ sí ààbò ilẹ̀ Yorùbá. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí ò mọ nǹkan tó ń pè ní pété ọba lọ sí Ìpèbí ọ̀pọ̀ sọ pé ńgbà tó bá sọ pé ọba lọ sí Ìpèbí tó wà lọ́kàn wọn ni pé wọ́n ti ṣá gbogbo orí ọba wọ́n ti sín gbẹ́rẹ́ wọ́n ti kógun sí ó ti jó ogun ó ti ṣe gbogbo ẹ̀ wọ́n ti la ku ẹ̀ àwọn community a máa sọ pé tọ́ba bá ti wà ní Ìpèbí ẹ̀rín èèyàn ló ń jẹ yẹ̀yẹ́ ẹ má fi ọ̀tẹ̀ bá ilẹ̀ Yorùbá jẹ́ bí ìgbà téèyàn lọ sí lecture tó lọ sí ẹ̀kọ́ bí wọ́n ṣe ń ṣèlú bí wọ́n ṣe ń ṣètò ẹ̀kọ́ náà lọ ń kọ́ wọn nínú Ìpèbí. And I believe that Aláàfin Ọ̀yọ́ ò dúró gbẹ̀kọ́ ní Ìpèbí. I'm sorry to use that language. Torí tó bá dúró ní astodium tó ń ṣẹlẹ̀ wọ́n lọ sí Old Ọ̀yọ́ Park wọ́n pààyàn ń bẹ̀ Fúlàní ń yọ wọ́n lẹ́nu ní Ọ̀yọ́ Ìṣàkí Fúlàní pààyàn ń bẹ̀ Ìṣẹ̀yìn wọn ò jẹ́ ń gbádùn gbogbo àwọn ìlú bíi márùn tán ló wà ní ọ̀dà Ọ̀yọ́ Fúlàní ò jẹ́ ń gbádùn ń bẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò yín ò yọjú síta kò sí ní tó kàn án ju ẹni kó gbọ́ pa wáyé. Ọjà festival Atẹ́gùn festival ilẹ̀ Yorùbá láti rí Kakanfò festival àwọn tí ò ṣẹlẹ̀ rí festival anything festival ni lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí wọ́n ṣe ń pariwo ní Àkúrẹ́ inú Ondo state capital pé àwọn Boko Haram yẹn ti yabo bẹ̀ kò ráyè lọ́bẹ̀ o kò ráyè lọ́bẹ̀ ṣùgbọ́n ó lórí ọ̀fẹ́ àti lọ sí Òkè Ìbàdàn festival. Ìka tó bá tọ́ sí mú ní Yorùbá láàfin wúro mú ta ni iṣẹ́ náà ń tọ́ sí o iṣẹ́ ààbò ilẹ̀ Yorùbá tí èmi àti ẹ̀yin most especially ẹ̀yin bàbá wa tẹ́ ẹ̀ ní jẹ̀bi lọ́jọ́ ọ̀la tí ẹ̀ ní jẹ̀bi torí Fúlàní ń palẹ̀ ogun mọ́ Èdùmàrè jẹ́ ó tẹnu mi jáde we all know pé àwọn wọ̀nyí wọn ò fẹ́ràn ran Yorùbá ìmí wọn bíi pé kán lórí ọ̀fẹ́ kápá Yorùbá nù everyday ni làfin sọ fáwọn àgbààgbà ilẹ̀ Yorùbá those people call themselves politicians but this is not the time to play politics this is time to stand up and defend your father's land pé ọ̀tá ìran yín o ẹ̀yin náà ní lọ́kàn pé ọ̀tá ìran yín ọ̀tá yín náà ni torí ọ̀pọ̀ ènìyàn láṣẹ dá yín lọ́lá o torí tálákà ní bàbá ṣe bùkún fún yín àbí ẹ mọ̀ pé mi ò mọ̀ ní kọ́ torí ọ̀pọ̀ ènìyàn la ṣe dá yín lọ́lá torí ìran yín la ṣe gbé yín dìde pé níbi tí ìran yín ò bá ti lè jà kẹ́ ẹ dìde kẹ́ ẹ jà fún wọn bẹ̀ those people that they are calling themselves a Yorùbá politicians tẹ́kàn lọ sí Àbújá I support the motion Fúlàní fẹ́ pa wá ní I support the motion ọjọ́ ń bọ̀ lólúwa wí
ọjọ́ ń bọ̀ lólúwáwí o ṣùgbọ́n ẹni tó ń sọ pé Sunday Igboho ń bribe èèyàn ó ń bribe àwọn lọ́balọ́ba ó ń bribe àwọn ọ̀dọ́ ó ń bribe gbogbo àwọn abiyamọ ilẹ̀ Yorùbá gan sọ wípé Sunday Igboho làwọn fẹ́ àwọn ń bẹ lẹ́yìn ẹ̀ kí ló dé torí iṣẹ́ tó ti ṣe é lẹ̀ ni mo ní ń bá tí ń rìn nígbà tá a máa wọ ìlú wo láforú wọ̀ yes àdúrà tí bàbá kílà ń gbà ní ká tẹ pàdé àwọn Fúlàní lọ́nà kan yọ sí wa nígbà táwa kan tó dó òtẹ́ẹ̀lì tó gbà fún wa tó tún kó wa lọ bòmí wọ́n rìn káàkiri bíi pé kí Fúlàní ó yọ sí wa ni mo ibo lẹ́tí rí confidence yìí wọ́n ní Ìgbòho ń bẹ nílùú nígbà tá a tún lọ sí tá à ń bọ̀ tá a fẹ́ gbà jáde sí Èkìtì local government àdúrà nínú pápá tó wà ń bẹ̀ pé ká yọ sí wa ni sẹ́nẹ́dẹ̀ ń fi màálù wọn lẹ̀ tán ń bẹ́ wọgbó ta ni iṣẹ́ náà tọ́ sí tí ìran Yorùbá ò ní jẹ́ ká àbámọ̀ mo fẹ́ kẹ́ ẹ dìbò yẹ dáadáa ta ni iṣẹ́ náà tọ́ sí tí ò ní ta ẹbí ẹ̀ nù òkè wọn láwọn tápà pọ̀ ní Ondo State Moses fẹ́yẹ́ ìnarí gidi ìran tápà wà lára àwọn tí Fúlàní ń pa Gani ò gbèsè kankan lórí ẹ̀ ọmọ ogun 5 million dẹ̀ wà ọmọ ogun 5 million dẹ̀ wà pàpà ń para ẹ̀ ó lóun pajá pàpà ti gbàgbé pé tí ajá bá ti kú òun náà máa kú yes tí ajá bá ti kú òun náà máa kú ẹ jájọ sọ kójọ yíra wa o èrò lọ́bẹ̀ ẹgbẹ̀gìrì you are welcome bàbá mi èrò lọ́bẹ̀ ẹgbẹ̀gìrì and I want everybody to say the truth ẹ dìbò yìí kí gbogbo èèyàn mọ̀ lóòótọ́ Sunday Igboho was not a millionaire he is a multi-billionaire ṣùgbọ́n àkáǹtì ẹ̀ sì wà lọ́wọ́ àwọn federal government tó dẹ̀ lóhun ò kánjú láti ṣe pé ẹ̀mí Yorùbá lòun fẹ́ save láfi sọ wípé majority àwọn tó sọ wípé Sunday Igboho ti lọ́jọ́ ní APC kò yé wọn tango majority of them understand pé tá a bá dìde tí àwọn wọ̀nyí bá yadé bí òjò òru ta ni ó wàá gbà wá lóòótọ́ Ọlọ́run ló máa gbà wá ṣùgbọ́n èèyàn náà lọ́lọ́run máa lò Ọlọ́run máa mọ̀ tọ́jú Sunday Igboho fún wa ni in a record so there's nothing wrong in it tí Aláàfin Ọ̀yọ́ bá sọ wípé òun ṣí ó Gani ó ti pẹ́ tó ti sọ pé Aláàfin ló lè ṣẹ́gun fún òun ṣùgbọ́n jẹ́ kọ́kọ́ lọ dánra wò ní Ọ̀yọ́ town àwọn Fúlàní yẹn pọ̀ ń bẹ̀ ó ti fọ́ ló pọ́jọ́ kẹrin tẹ́ bá rí ẹranko tó ń jẹ́ Àjíkẹ́ Gàlí ní Ọ̀yọ́ ẹ pàjá fún mi máa jẹ kill ajá for me I will chop am I will chop am. àwọn ìlú tí mò ń pariwo Ẹ̀gbẹ́ ìlú kan tó wà lẹ́gbẹ̀ẹ́ Ẹ̀gbẹ́ náà àwọn náà dárúkọ wọn lẹ́ni pé àwọn sì ń retí Sunday Igboho pé àwọn ò kọ iye owó tó máa ná wọn torí pé àwọn ti meye ohun ọ̀gbìn wọn tó sọnù àwọn ti meye owó tó sọnù àwọn ti meye ẹ̀mí tó sọnù ní ìlú wọn wọn ò ṣe pé Gani ọmọ ogun 5 million 5 million yìí máa ṣe 5,000 5 million soldiers 5 million soldiers níbi tó ọmọ ogun 5,000 bá ti jà ilẹ̀ màmá rọ́ ń bẹ ẹ̀yin Yorùbá ẹ̀ mọ̀ ronú sí dáadáa èèyàn lọ́mọ ogun 5 million soldiers red made tí gbérí ọdẹ tún ń bẹ́ ńlẹ̀ rẹ́pẹ́ mọ̀ dìbò bẹ́ẹ̀ nìyẹn ẹni tí ò lọ́mọ ogun ju 10 lọ tó dẹ̀ ń dàbí ẹ̀dùn tó ń rọ̀ bí òwe one ọba ní Kogi ó ní ó ti pẹ́ tóun ti ń gbọ́ ohun tó ń ṣe ó lóun dìídí sọ fún ọmọ òun lára tí mo gbọ́ lé nìyẹn pé Sunday Igboho yẹ òun gbọ́ pé wọ́n ní fàyàwọ́ ló ń ṣe tẹ́lẹ̀ but rékọ́ọ̀dù bí ìgàngán yẹ mo fẹ́ rí
ó lọ́mọ kọ́kọ́ fún un ní rẹ́kọ̀dù níbi tí bàbá Fúlàní yẹn Sẹ́ríkì tó ti sọ pé tóun bá ti gbórúkọ Sunday Igboho òtútù àmú nígbà tóun tún gbọ́ pé ó ń lọ sí Ogun State mi ò lè sùn. ṣàbí kí n máa béèrè lọ́wọ́ ìwọ̀n èèyàn ni pé ta lẹni tí Fúlàní nínú ọmọ Yorùbá ta lẹni tí Fúlàní bẹ̀rù. nígbà tí Sunday Igboho ò sí ilé tí onìkan ní Yorùbá ní tí onìkan ló lágbára ní 1 million Sunday Igboho ń bẹ ń lù àwọn tó lágbára ju Sunday Igboho ó bẹ ń lù àwọn tó lè gbé Sunday Igboho mi ń bẹ ń lù bọ́tí àárí wọn gbàyẹ ló kágẹ́dẹ́ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ tí ń rìn káàkiri bàbá wa onírìṣà ẹ burú díẹ̀ bàbá wa Ọjájá ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho bàbá mi ọwọ́ ajérò náà ìran Èkìtì ló tẹ̀ máa ń burú náà bàbá ní a ní ọmọ tó gbangba sùn lọ́yẹ́ tó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà ìjọba tàná lé kúrò ń lu ẹjá gbé pọ̀ lé iṣẹ́ tó ń ṣe lọ́ngbà yẹn lọ́n kó padà wàá máa ṣe Sunday Igboho ló tún bẹ̀rù àwọn ọba yẹ ìbéèrè ni tí ò fàjà ohun tẹ́nìyàn ò bá ti ní kò lè fi tọrẹ ohun tẹ́nìyàn ò bá jẹ́ ó má sọ wípé oúnjẹ o lára àwọn tó mọ Gani tújú àwa lọ wọ́n sọ wípé okó ìbọn kò dáfà ẹni tẹ́ ń pè ní jagunjagun and I want everybody to vote àyè sì wà láti tọ́ bàbí ẹ̀ ṣe ohun tó wà nílẹ̀ ti kọjá ká máa kó agbádá funfun káàkiri kì í ṣe kéèyàn máa wọ agbádá funfun káàkiri ṣùgbọ́n kínú ẹ̀ kó dúdú oore ni ìran Yorùbá ṣe ìran títí ẹ̀ you are not a Yorùbá man you are from Tapa. mo ti sọ táwọn ọmọ ẹ bá ṣe ń jáde síta ẹ máa pè mí ẹlẹ́mi ò fi bẹ́ẹ̀ máa ń ṣó fóònù nọ́mbà mi torí títí yín ló kí n gbé fóònù nọ́mbà sórí yín kíní ẹ máa pè mí àwa ọmọ túṣu désàlẹ̀ kù àwọn ọ̀rọ̀ táwọn àgbààgbà ń sọ àwa ọmọ bá wọn gbé síta wọ́n ní àgbà awo kan kì í bá àgbà ajá kan kì í bá wo jẹ́ wọ́n ṣàṣọ̀rọ̀ Yorùbá sọ̀rọ̀ yẹn bákan èmi ọmọ gbé síta torí ènìyàn bá dákẹ́ tara ẹ̀ ó bá dákẹ́ àwa kan wà tó jẹ́ pé àló nǹkan míì ju ilẹ̀ Yorùbá yìí lọ bàbá tó bí àwa Yorùbá pọ́nbélé ni ìyá tó bí àwa Yorùbá pọ́nbélé ni orí náà fi sọlẹ̀ gbà ní ilẹ̀ Yorùbá ìran wa kẹfà keje kẹjọ kẹsẹkẹ wá they are real authentic genuine Yorùbá wọn ò fẹsẹ̀ ní wọlé Yorùbá àwọn ìran kan wà nígbà tán ti bọ̀ wọ́n balẹ̀ sí Bọ̀nú kán tó gba Ọ̀yọ́ wọlé ṣebí Ìmámù Ọ̀fà sọ bẹ́ẹ̀ tó bá máa pe Ìmámù Ọ̀fà lẹ́nu náà wọ́n á ní ọmọ Yorùbá ni wọ́n mẹ́wàá ẹ̀ Málì ni bàbá ńlá bàbá wọn ti wá àwọn àdàmọ̀dè àwọn àdàlú tó ń dalẹ̀ Yorùbá rú àwọn tí ẹ rò pé ẹyẹ ni wọ́n tó ń gbàbọ̀dé ẹran tó ń gbé fún ẹyẹ. Let us say the truth. Mo ní CV èèyàn tó bá fẹ́ gbà yàn síṣẹ́ a lè jọ kọ application sí company pé à ń wáṣẹ́ lọ́bẹ̀ wọ́n á gba ìwé wa ìrírí wo ló ti rí nínú iṣẹ́ ìrí ara wo ló ti dárí tí nǹkan bá tẹ̀ dàrú ọ̀nà wo ló lè gbé gbà tí nǹkan bá ṣe báyìí ọ̀nà wo ló lè gbé gbà tí nǹkan bá ṣe báyìí ọ̀nà wo ló lè gbé gbà gbogbo ìyẹn náà máa wò nínú CV wa let the Gani people jáde síta kan wá mú voice note kan níbi tí Sunday Igboho ti ń condemn Gani pé Sunday Igboho sọ wípé orí Gani ò dáa o imú Gani gbọ́rọ̀ o ètí ẹ̀ gbọ́rọ̀ bí èkíní kankan kan wá mú jáde síta but we can be more than 3 tí Gani ti ń condemn Sunday Igboho bàbá yóò ṣe rí láì o Tinubu ń lo ó wà lára àwọn tó ń bá Tinubu ń pààyàn o ìjọ tí Sunday Igboho dẹ̀ ní kó ń lọ sílé ọ̀dọ̀ ẹ̀ nígbà táwọn bàbá kan sọ pé kí Sunday Igboho lọ bẹ̀ Guru Maharaj làwọn DSS ti mú náà ti fẹ́ mú Sunday Igboho ń gbà yẹn lọ́hùn
ìlara yìí náà ni tán ní kì í tán bọ̀rọ̀. àní àkọọ́lẹ̀ you are welcome. àkọọ́lẹ̀ oníkálukú ni ó sọ irú ìgbé ayé tó oníkálukú ti gbé. mo ní ènìyàn ò lè lọ sí company pé òun fẹ́ wáṣẹ́ kó tó jẹ́ pé ìjọ tó bá lébẹ̀ tó pé mo gbọ́ pé ẹgbẹ́ ìwé síta pé ẹ̀ ń wá òṣìṣẹ́ bíbá yìí ó yá mo fẹ́ kọ́dẹ̀ ní kó wọlé wọ́n á ní kó drop CV ẹ̀ òun náà máa wò kán tó wá padà pè wọ́n. kí ni ohun rere kan tí Gani ti ṣe fún ìran Yorùbá? kí ni àrítọ́kasí kan tí a lè sọ pé Gani qualify to be a chief security of the Yorùbá land? ó jíjà àwọn bàdó nígbà ìjà 12 nígbà tó OPC àti OPC tẹ fèsì ara yín tọmọ Yorùbá fèsì ara wọn tó para wọn ó ti pẹ́ tí Yorùbá ti gọ̀ bọ̀ tápà dá ìjà sílẹ̀ láàrin wa àwa ọmọ Yorùbá méjì dẹ̀ fèsì ara wa dẹ̀ ń para wa bẹ́ẹ̀ nípa ẹran. You will never see kò sínú rẹ́kọ̀dù pé Sunday Igboho ajá kì í tí ò jẹ tí ò belong to him. ta ni iṣẹ́ náà tọ́ sí? ta la lè gbé iṣẹ́ náà fún? àwọn ọba ilẹ̀ bá ti sọ̀rọ̀ pé ní tàwọn o let me say 85% of ọba Yorùbá ti sọ̀rọ̀ pé Sunday Igboho làwọn fẹ́ torí ó ti ṣe. mo ní kábíyèsí kan sọ pé ó ní àwọn tó ń bá wa jà yìí tẹ́ bá fẹ́ ta oògùn fún wọn wọ́n á sọ wípé n tó ń ṣe yìí ṣé o ti lo oògùn yìí sí tó ti ṣiṣẹ́. àwọn ti rí pé Sunday Igboho ti dánrú ẹ̀ wò ní Ogun State ní Ìgàngán Ìbàràpá ní Èkìtì ó ti wà nínú àkọọ́lẹ̀ CV ẹ̀ that everybody know that Sunday Igboho ṣe léyìí. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ò mọ Sunday Igboho rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ò tiẹ̀ mọ̀ pé èèyàn kan wà tó ń jẹ́ Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ Yorùbá gan tí ò tiẹ̀ mọ̀ pé ìlú kan wà tó ń jẹ́ Igboho. ṣùgbọ́n nígbà tí Sunday Igboho lọ sí Ìbàràpá tó ṣe spinal cord àwọn Fúlàní tó ṣí ń di orúkọ yẹn bẹ̀rẹ̀ sí tẹ̀ káàkiri dé ìlú tí Sunday Igboho ò dé rí. I have a brother tó pè mí ní Australia tán ló jìnnà tó ní bàbá òun ní the picture Sunday Igboho kí n sẹ́ẹ̀dì ẹ̀ sí òun fẹ́ ṣe láàjẹ̀ kó gbé sínú ilé òun pé this is one of our warrior the living legend pé òun mọ̀ kóun tó lè wálé apẹ́ díẹ̀ ṣùgbọ́n oore kan tóun lè ṣe ni kóun ní picture Sunday Igboho nínú ilé òun kóun ṣe big one ẹ̀ kóun gbé sínú ilé. kí la lè sọ nípa ti Gani? ẹ dá mi lóhùn. kí la lè sọ nípa ti Gani? Can we rely on Gani Adam in Yorùbá land? Àtẹ̀tán adìjẹ fún Fúlàní nìyẹn because he did not ready kó máa gba Ààrẹ Ọ̀nà Kakanfò warrior. He is not a warrior. ẹni tí ò mọ̀ bá ṣe ń kó léjọ́ tí ń da lérú tẹ ní kó wá ẹni tí ń da nǹkan rú tẹ ní kó wá jẹ́ olórí ẹ̀ṣọ́ yín ẹ mọ̀ pé ẹ̀mí ẹ̀yin wà ń bẹ pápátá ẹ̀mí yín òde. kí ni ká gbà tá a ṣí CV títí ẹ̀ ohun tá a rí bẹ̀ ni pé ó da OPC rú ó kojú ọmọ Yorùbá síra wọn bẹ̀rẹ̀ sí ń para wọn torí 6 billion owó páìpù epo owó ìrónilágbára ó dá wàhálà alẹ̀ máa kàn wà ní ọmọ Ìbàdàn Alákàá bí ọmọkùnrin yẹn ṣe rọrùn kò sẹ́yìn Gani. àbí what are you saying? ṣé irú ẹni bẹ́ẹ̀ làwọn akọ àbólẹ̀ yóò balẹ̀ lọ́wọ́? Àtẹ̀tán ni ohun tí mo fẹ́ sọ fún wa. tó bá jẹ́ pé a ní ká mú èèyàn wá bí alátìlẹyìn tí ó dúró gẹ́gẹ́ bí olórí ẹ̀ṣọ́ ilẹ̀ Yorùbá àwa ní Gani ló tọ́ sí. Àtẹ̀tán Olódùmarè gan máa bínú sí ìran Yorùbá pé ẹ̀yin fúnra yín lẹ fọwọ́ ara yín fa ikú fún ara yín. I want every one of us to think about it. Ta ni iṣẹ́ náà tọ́ sí?
ẹ jẹ́ ká pọ̀ tì dáadáa torí program yìí máa ṣí àìdọ́dọ̀ àwọn tó tún rán mi jáde síta àwọn kábíyèsí pé they want to know the opinion of the Yorùbá race they want to know the opinion of the Yorùbá race àwọn ibi tẹ́ ti máa mọ àwọn ọba nìyẹn pé àwọn ò fẹ́ ṣe ní kó dàbí pé àwọn làwọn impose Sunday Igboho lé àwọn ọmọ Yorùbá lọ́wọ́ no one of the Yorùbá politician ti dàgbà tí n bá tún lórí ọ̀fẹ́ tágbádá bá gbé ẹ má ràn mí lọ́wọ́ o kò sí tó máa fi mí ṣe ẹ má bẹ̀rù. ẹ kú kó lè dá tí gbogbo wa ń bá káàkiri Ọlọ́run ò ní jẹ́ ká ṣìyàn torí lẹ́kìtì wa ń bíbá wọn ní tókùnrin bá ti ṣìyàn ó máa ń da ọ̀nà ayé ènìyàn rú ni bó dẹ̀ jóbìnrin náà ló ṣìyàn tó gbé egun eléegun bí Ọlọ́run ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè ìran Yorùbá àní ṣì mo ní báwọn èèyàn bá ṣe ń ju ìbéèrè yẹn wá lèmi ọmọ jù síta ó lè dàbí ìjà ẹ̀yin àgbà Yorùbá lẹ sọ wípé òtútù ọ̀rọ̀ bí ìsọkúsọ ni òtítọ́ dẹ̀ korò ló fi ṣòro sọ fún àwọn ènìyàn míì láti sọ ṣùgbọ́n tá a bá sọ òtítọ́ ọ̀rọ̀ kì í jẹ́ kógun ó jà lónìí torí tá a bá fòtítọ́ ọ̀rọ̀ lẹ̀ tá a bá sọ máa ń dẹ̀bi ni àtàbí máa ń dogun sínú ayé èèyàn you are welcome bàbá mi Ọ̀kẹ́ Owó Táíwò adára fún yẹn máa bá mi ṣe program yìí a fẹ́ dìbò ni a fẹ́ dìbò torí mò ń bá àwọn ọba àwọn àgbààgbà tán ń pè mí ìkúdé àwọn ọ̀dọ́ ọ̀pá sọ wípé à ń fẹnu a fi ń ya ẹran sọ́bẹ̀ ni ọ̀pọ̀ èèyàn sọ pé Sunday Igboho lọ ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn ọba ni wọ́n tẹ̀ sọ pé lọ ń bribe àwọn kábíyèsí kan ni bí ṣe fi Sunday Igboho lọ ń bribe àwọn kábíyèsí ni ọ̀pọ̀ dẹ̀ ń sọ wípé ìgbà wo ni Sunday Igboho bẹ̀rẹ̀ sí jọyìn tó ṣe ajìjàngbara ẹ káwọ bàbá mi ẹ káàtàrọ̀ ọ̀pọ̀ dẹ̀ ń sọ wípé Gani ti wà ń bẹ̀ tipẹ́ mo ti rẹni tó pè mí lẹ́nu tó sọ story Gani nígbà tán jọ wà ní Àlàáfíà Street bó ṣe dalẹ̀ gbogbo wọn mo ti sọ rẹ́kọ̀dù àwọn méjèèjì bóyá ọ̀pọ̀lọpọ̀ tó ń fẹ́ kí n padà tún sọ and I forget something to say about Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà inú mi dùn pé Alhaji Taofeek Akeugba Gold ṣì wà láyé nígbà tó ń jí ọmọ ètò jí ìbejì Akeugba Gold Sunday Igboho tí join Yorùbá Nation gbà ẹ̀ ọmọ ládé ládé Aláàfin ìran àwọn Aláàfin òládé adé àwọn aládé kún lágbà fún Aláàfin kò tí join Yorùbá Nation bó ṣe gbọ́ lónú òun fara ẹ̀ ní aláyẹ ní Akeugba Gold ló pe òun ó dẹ̀ lọ síbi tí wọ́n gbé àwọn ọmọ yẹn sí tọ́tí ní ká wá gbé àwọn ọmọ yẹn lọ gba àwọn ọmọ yẹn wálé Akeugba Gold sọ̀rọ̀ nígbà tó ń kọ́kọ́ fẹ́ gbẹ́ bọ́ ó gbà tó máa parí ẹ̀ oní Sunday Igboho kì í fẹ́ kí ìyà ọjọ́ ọmọ Yorùbá àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀ fetí gbọ́ lẹ́ẹ̀ fetí gbéyàwó ọ̀ràn àtàwọn ọmọ kọ̀ọ̀kan tó jẹ́ pé inú ilé ẹ̀ náà ti jẹ náà ti mú láì jẹ́ ṣíàmà local council kò í ṣe honorable òun sábẹ́ títì ló ń pìkì àwọn ọmọ tó rán wọn léèwé àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tó máa join Yorùbá Nation ìyá jagun wà láyé nǹkan ò ní ṣe ìyá yẹn náà nígbà tí rògbòdìyàn àwọn ará bíbá ẹ pọ̀ ní Òkè Ògùn Ìbàràpá ìyá yẹn jẹ́ tó lọ bá Sunday Igboho ńlé wọ́n pe bàbá kan ní orúkọ ẹ̀dẹ̀ sápá mi lórí o màá rántí
Báńgbọ́pá ló ní kí Sunday Ìgbòho tó lọ sí Kútọ́nù kó jẹ́ kán ṣe ètùtù pé wọ́n máa nídìí 4 million. Sunday Ìgbòho pé kóun tó lọ gba àwọn èèyàn ńlẹ̀ òun sọ wípé òun gbọ́ pé Sálísù ọ̀ Sẹ́ríkì Gàngán wọ́n ń pa àwọn èèyàn wọ́n tún ń gba 4 million lọ́wọ́ wọn kó tó rìlíìsì òkú wọn pé òun náà tún fẹ́ wá lọ́bẹ̀ òun wá tún ní pé ká lọ mú 4 million wá kí wá ní ìyàtọ̀ láàrin òun àti tiẹ̀ ẹ kúrò ní Sunday Ìgbòho fi lé má Báńgbọ́pá jáde kò nílẹ̀ pé ìyá jagun ẹ má jẹ́ kí bàbá yẹn wálé mọ́ o ó ti fẹ́ máa lu àwọn ọmọ Yorùbá ní jìbìtì. Sunday Ìgbòho lọ́bẹ̀ ó kó àwọn èèyàn dání tó repo sí mọ́tò bó tẹ̀ jẹ́ pé wọ́n sọ wípé kò lérò lẹ́yìn ṣùgbọ́n nínú àwọn 10 tó kó lọ́bẹ̀ wọ́n jagun Àjàyí wálé. Òun ìfẹ́ gbọ́ pé ìyà jẹ ọmọ Yorùbá. Mo ti fi tèmi ṣàpèjúwe fún yín nígbà táwọn kan dìde wọ́n fẹ́ jẹ leader àwọn ni leader this movement lẹ́kìtì tẹ́ bá ti rí bàbá Èkìtì ẹ pa tẹ́ bá ti rí bàbá Èkìtì ẹ ṣapá nígbà tí wọn ò rí bàbá Èkìtì pa wọ́n bá lọ gbé kéèsì síta pé bàbá Èkìtì fẹ́ pa wọ́n attempted murder ọlọ́pàá ń pè mí lọ́sàn tó pè mí lóru ohun tó jẹ́ kí n jáde ní time pé exactly this time ni mo pe Májàsọ́lá pé bàbá nǹkan báyìí ló ṣẹlẹ̀. Májàsọ́lá ní bàbá Èkìtì bí mo bẹ ṣe ń bá mi sọ̀rọ̀ yẹn lọ́ máa pàkì ẹrù yín kẹ́ jáde kó lẹ́kìtì. Ibo ni mo fẹ́ lọ ní kí n máa bọ̀ ń Kútọ́nù. Ìhìn lówó ẹni ẹ máa bọ̀. Ìhìn tí ìsọtọ́ nígbà tí Májàsọ́lá sẹ́ndì owó mọ́tò. Pé kí n tiẹ̀ kọ́kọ́ jáde kó ní Kútọ́nù tó bá jẹ́ pé àṣà àdọ́gbọ́n sí as early as possible láàárọ̀ ọjọ́ kejì mo gbé bẹ̀rẹ̀ ìrìn àjò ó ti wọ̀ ní Kútọ́nù. Sunday Ìgbòho that is mo lè sọ pé third time tèmi àti Ìgbòho jọ máa mọ́ra wa nìyẹn. Èmi náà gbé mi ò sùn rárá màá sùn bí oṣù kan ní Kútọ́nù tí mo ti pé bàbá yìí tí mo ṣe rí ó tó mò ń lọlé. Lára kò sí ọmọ Adéyẹmọ tí ò ṣiṣẹ́ tí ò ṣàbọ̀tẹ́ Buhari gbẹ́sẹ̀ lé ohun gbogbo ìní ẹ̀. Sunday Ìgbòho sì tún ń wá owó to send to my wife àtàwọn ọmọ ilé. Mo wá ní àwọn oníṣe bí ìjà ìlú ohun tó ń pè ní ìjàngbara nìyẹn. Ẹni bá ti ń lé màálù ẹni tó bá ti ń lé eṣí fọmọ Yorùbá Olódùmarè ní máa ń lé ṣíṣí títí ẹ. Nígbà táwọn yẹn tún ṣe tó tún gbé àdéhùn gbé ìjọwò ni mo fẹ́ sádà tí wọ́n pè tó pẹ́ ni yẹn tẹ́ni yẹn yarí dandan pé òun ti gbọ́ kí n máa bọ̀ nílé.